arábìnrin ṣẹ́rí padà níbi ara bíbọ́ ṣẹ́rí padà níbi ara bíbọ́ ó ń tàn ẹ́ ni sórí bó ṣe ń lo oògùn yẹn tó ń pupa yẹn tó ń wú everybody tí wọ́n ń like ó ń tàn ẹ́ ni o ó máa ṣe lọ a máa dùn mẹ́ ó máa ṣe lọ a máa dùn mẹ́ tó o bá gbàgbọ́ ìwọ stop ẹ̀ fún bíi ọjọ́ 5 wà á rí pé wàá máa sì ọ bẹ́tà kó tètè stop ẹ̀ kó o sì káyé ọmọ báwo ẹ ṣe rí ọ̀rọ̀ ẹ máa bí ẹnu òmu mọ́ o but òótọ́ ọ̀rọ̀ máa ń korò bí wọ́ tó o bá stop ẹ̀ wàá padà sáàyè tó wà ṣùgbọ́n tó o bá stop ẹ̀ yóò máa tẹ̀ ẹ́ sórí àwọ̀ yìí tó ń bọ̀ ọjọ́ orí tó ọjọ́ orí ẹ̀ bá sì kéré yóò máa dùn lọ bó ṣe wá ń dàgbà sí yẹn ẹni tó fi ń bọ́ra kò ní ká mọ́ ara rẹ̀ wá kí jọjọ wàá wá dàbí ọ̀pọ̀lọ́ ara rẹ̀ wá yí sàn ìwọ̀n gan fúnra ẹ̀ ò ní wúra rẹ̀ mọ́ tó bá wá lo cream yẹn gbà yẹn kò wá ní bá powder lọ́wọ́ kùtọ́ máa lẹ̀ mójú wàá dàbí ìnàkí wàá dàbí làǹbẹ́ olójú yòkíyòkí so dúdú rẹ tó wà yẹn wà ókè chocolate tó wà yẹn wà ókè wọ́n tó ti parẹ́ bẹ́ẹ̀ wà ń bẹ̀ àmọ́ má gbàgbé o àwọn ìpara míì wà tí ò ní búra ẹ báwọ̀ rẹ sílẹ̀ náà ni ó wà ó sì máa dán ìyẹn ni mo gbẹ́ láǹfààní pé kó o gbìyànjú láti máa lò ọ̀pọ̀ yín tó tún wá búra tẹ́ ẹ̀ tí ìbímọ kankan rí tọ́mátò àkókò tẹ́ fẹ́ bímọ tẹ́ ẹ̀ tí sí gbogbo àwọn awọ layers yẹn tó ti di last layer tọ́rọ̀ rẹ bá jẹ mọ́ṣẹ́ abẹ kò ní í ṣe ràn o búra padà ń bẹ̀ tọ́ba rí ọ̀pọ̀lọpọ̀ yẹn tí ń daṣọ bọ̀rùn lóbìnrin bẹ́ẹ̀ obìnrin lé àmọ́ àti búra bàjẹ́ wọ́n máa daṣọ borí báyìí wọ́n máa daṣọ bọ̀rùn nítorí pé èjìká wọn ti yí ẹ̀yìn ọrùn wọn ti yí bí ọ̀pọ̀lọ́ ibi báyìí lómi yóò jóná kò ẹ́ sẹ́pọ̀ jóná yóò dá páàdì powder gan ò ní ká kó ń bẹ̀ ni tẹ́ bá gbọ́ fídíò yìí tàbí tẹ́ wò ẹgbẹ́ fẹ́lòmíì kẹ́ bá mi pín káàkiri reason ni pé àwọn tó kéde ti kàn tí ò bá mọ́ ó yẹ ká máa advice ẹ̀ tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ gùn lé ní má bora mọ́ àwọ̀rẹ́ ó bàjẹ́ káyìn ni thank you yòókù dọ̀la.